olóyè Sunday Igboho ti fohùn ránṣẹ́ o wípé ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin security officials ẹ tètè fòpin sí báwọn Fúlàní darandaran ti tún ṣe dìde láti máa pa àwọn àgbẹ̀ Yorùbá ní Ìwéré-Ilé o ní ìbílẹ̀ Ìwájọwà àti gbogbo agbègbè míì tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ àti Ògùn State. Gẹ́gẹ́ bí ohun tá a gbọ́, àwọn Fúlàní darandaran yìí tún pa ọ̀pọ̀ ènìyàn ní Ìwéré-Ilé lọ́jọ́ Sunday October 15 nígbà tí àwọn ọlọ́pàá fẹ́ lọ pàṣẹ àlàáfíà síbi tí wàhálà ti ṣẹlẹ̀ yìí lẹ́yìn ìgbà tí àwọn darandaran yìí pa olóko kan lábúlé Apálòkun. Àwọn olórí Fúlàní àti olórí Miyetti Allah nípínlẹ̀ Ọ̀yọ́ ti wá fohùn lẹ̀ fún gbogbo ọmọ Yorùbá o. Ẹ rí nǹkan ṣe Yorùbá, ìjẹkújẹ, ìwà ọ̀dàlẹ̀, àìníbìkítà ó ti sún wa débi tá a bára wa báyìí. Ṣé ẹ rántí pé Sunday Igboho ti ń ké gbàǹjarè tipẹ́ lórí ọ̀rọ̀ àwọn Fúlàní tó pa ọmọ Yorùbá yìí tí wọ́n pa àwọn àgbẹ̀ wa ló ṣe ní kí gbogbo wọn máa lọ síbi tán ti wá. Ṣé kúkú mọ̀ pé àwọn Yorùbá wọn ò lẹ́nu nílẹ̀ Fúlàní, àmọ́ àwọn Fúlàní yìí wọ́n ti wá dá ibùdó tiwọn sílẹ̀ nílẹ̀ Yorùbá. Báwo ló ṣe rí bẹ́ẹ̀? Báwo náà ṣe láǹfààní láti máa dá ìlú tiwọn sílẹ̀? Àwọn náà ti ń lábúlé báyìí níbi tó wù wọ́n sì ń pè lórúkọ. Àwọn kan tiẹ̀ ń pè bìkan níbùdó Musa ní Ìwéré-Ilé yìí náà ni o, àti láwọn òkè ògùn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti àwọn ìlú tó wà ní òkè ògùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ rí pé Yorùbá sùn fọnfọn, nǹkan ṣe Yorùbá. Welcome to Digi Naija, where we bring you latest stories. Remember to like, share and follow us. Lọ́jọ́ sígbà tí Sunday Igboho ké gbàǹjarè lórí ọ̀rọ̀ òkè ògùn yìí, lórí ọ̀rọ̀ báwọn Fúlàní ṣe ń pa àwọn ọmọ Yorùbá níbẹ̀, kí ni ìjọba ṣe lórí ọ̀rọ̀ yìí? Ara ohun tí olóyè Sunday Igboho ṣá ń sọ rèé o, òun ló ṣe ń sọ̀rọ̀ sókè pé àfi káwọn Fúlàní kó padà síbi tán ti wá, àfi káwọn Fúlàní kó padà síbi tán ti wá o, wípé àyè ò sí fún wọn láti pa àwọn ọmọ Yorùbá. Ṣebí gómìnà wà nípínlẹ̀ Ọ̀yọ́, ẹ béèrè lọ́wọ́ gómìnà àwọn ìgbésẹ̀ wo náà ti gbé. Ẹ gbọ́ ohun tí olórí àwọn Miyetti Allah nípínlẹ̀ Ọ̀yọ́ tó sọ nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí. Ẹ rí gbogbo àyínípadà tí wọ́n ń lò, gbogbo bó ṣe sọ̀rọ̀, gbogbo ọ̀rọ̀ tó sọ lẹ́yọ kọ̀ọ̀kan ni mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa. Ẹ rí pé Yorùbá ti sùn fọnfọn, àwọn aráabí wọ́n ti wọlé sí wa lára, àti gómìnà àti security operatives gbogbo wọn pátápátá ni wọ́n ti rà. Ẹ gbọ́ ohun tí olórí àwọn Miyetti Allah sọ, ẹ ṣàkíyèsí gbogbo ohun tó sọ lẹ́yọ kọ̀ọ̀kan. Ọlọ́ka dára nǹkan yẹn ṣùgbọ́n àwa tá jẹ́ leaders àti ẹni tó jẹ́ Fúlàní gidi tó mọ̀ pé tó nídìí àlàáfíà fún ìjọba Nàìjíríà papọ̀ pẹ̀lú Ọ̀yọ́ State. Wàláhì inú rẹ̀ ò ní dùn sí nǹkan tó ṣẹlẹ̀ yẹn àtọ̀. Ọlọ́run ní jẹ́ ká rí rẹ̀ mọ́ l'Ọ̀yọ́ State papọ̀ pẹ̀lú Nàìjíríà gbogbo. Gẹ́gẹ́ bí alága Miyetti Allah l'Ọ̀yọ́ State, ìgbésẹ̀ wo lẹ wá ti ń gbé? Ẹni kí n káwọn èèyàn máa retí látọ̀dọ̀ yín. Inshallah ìgbésẹ̀ ó tún lọ lọ́wọ́lọ́wọ́. Ká dúpẹ́ fún ìjọba wa tó jẹ́ gómìnà wa Ọ̀yọ́ State. Ká dúpẹ́ fún tọ́pọ̀ pẹ̀lú àwọn commissioner on police, àwọn security sá gbogbo wọn tó fi dé àwọn àmọ̀tẹ́kùn tó jẹ́ pé wàhálà yẹn ò bá jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n àwọn security ló jẹ́ pé wàhálà yẹn kò dúró bẹ́ẹ̀. So a dúpẹ́ lọ́wọ́ gómìnà wa tó tètè gbé ìgbésẹ̀ kíákíá. Wọ́n tó a sún pé ká ṣe bí àwọn Fúlàní yẹn tó ti wà àrúgá kọ̀ọ̀kan, anybody ká mọ̀ pé ta ló nírúgà yìí, ta ló jẹ́ leader bí báyìí, ta ló jẹ́ ọ̀gá fún ibi, ta ló jẹ́ bàbá fún ibi, ta ló mú wá síbi báyìí. Èmi ni máa dúró fún alágbájá lágbájá ló mú wá síbi báyìí. Anybody tẹ́ bá fẹ́ jókòó, our leaders àgbọ̀rọ̀ máa kò níbi kan lábẹ́ leader rẹ̀. Nígbà ni gbogbo nǹkan tó bá wà kò yẹ ká dá sí fún ẹni ẹ̀ torí kò ká ìjókòó àlàáfíà sí ìjọba Ọ̀yọ́ State. So a sì sọ fún àwọn èèyàn wa tó jẹ́ Fúlàní, kálukú kó lọ ṣe kí ni, kó lọ fáyé tí àwọn ọmọ rẹ̀ tó ń da ẹran. Torí màálù dúkìá ni, oko dúkìá ni, kò sí nǹkan kan tó iná ti wá gbọ́ báyìí. Kí ni ìbáṣepọ̀ tó dán mọ́rán tó wà láàárín ìjọba ìpínlẹ̀ àti àwọn darandaran yìí tó fi jẹ́ wípé wọn ò lè dá wọn lẹ́kun, wọn ò lè stop wọn? Àwọn Miyetti Allah yìí máa ní àwọn ò mọ̀ nípa àwọn darandaran tó ń kóbọn dání tó ń ṣekú pa àwọn àgbẹ̀ wa nílẹ̀ Yorùbá.
dájúdájú ìbáṣepọ̀ tó wà láàrin ìjọba àti àwọn tá à ń sọ yìí wọ́n rán débi pé ẹ fẹ́ máa béèrè pé ṣé gómìnà fẹ́ràn àwọn Fúlàní ju ọmọ Yorùbá lọ ni, nítorí a gbọ́ rí pé Fúlàní gọ́vnà kankan àbí gómìnà kankan nílẹ̀ Fúlàní fẹ́ràn àwọn ọmọ Yorùbá ju àwọn Fúlàní ẹgbẹ́ wọn lọ, nítorí gbogbo wọn máa ń sọ̀pọ̀tì ara wọn ni. Bẹ́ẹ̀ ni pẹ̀lú ọ̀rọ̀ tarákùnrin yìí sọ ẹ ò rí pé wọ́n ní gboyà, ó dá wọn lójú pé ẹ̀yìn wọn ni ìjọba máa gbè sí bẹ́ẹ̀ bá sọ gbogbo ẹ̀ lọ tẹ́ ẹ sọ́bọ̀. Ta ló máa gbà wá kúrò ní gbogbo wàhálà yìí lórí bí àwọn aráabí yìí ṣe ń ṣekú pa àwọn àgbẹ̀ wa? Ẹ jẹ́ á tún gbọ́ ohun tí olórí àwọn Fúlàní náà sọ, ẹ já gbọ́. So nǹkan tó wá ṣẹlẹ̀ ní iwájú wa, nǹkan yẹn inú ò dùn sí. Nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó kù díẹ̀ káàtó, kò dáa tó. So ní àná lọ sí Ìwérélé, a wá lọ bá wa kábíyèsí tó wà ní Ìwérélé. So gbogbo àwọn ọba tó wà ń bẹ pátá, gbogbo wọn wà ní ìjókòó pẹ̀lú area commander, pẹ̀lú chairman local government. So a wá jókòó lérí nǹkan tó wá ṣẹlẹ̀, báwo la ṣe kí àlàáfíà kó wà, torí nǹkan tó wá ṣẹlẹ̀ yẹn ó ṣẹlẹ̀, irú rẹ̀ kó má ṣe kí ni kó má wáyé mọ́. Nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò dáa tó, kò dáa pátápátá, torí bí nǹkan wá ṣẹlẹ̀ láti nǹkan kékeré kí àwa leaders kó dìde kó pa náà rẹ̀ kó má tì síwájú. So díẹ̀ lẹ́yìn pé àwọn ti bá wa sọ̀rọ̀, àwọn náà ti bá wọn sọ̀rọ̀, torí kí àlàáfíà kó wà. Ìlú tí kò sí àlàáfíà, kò sí ọkàn balẹ̀, kò sí oúnjẹ, kò sí kíní kankan mọ́. So kábíyèsí Oníwérélé, mo kí kábíyèsí pẹ̀lú ìyànjú, pẹ̀lú àwọn ọba tó kù. Ó ní náà àwọn kábíyèsí tó wà ní Sàbíkàná pẹ̀lú Àdìó pẹ̀lú kábíyèsí Ìlàjì, gbogbo wọn wà ń bẹ̀. So mo kí wọn, gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ọ̀rọ̀ tí ó mú àlàáfíà wá fún ìlú. So àwọn náà tá a lọ ọbẹ̀ inú wa dùn sí. So a wá sọ fún ọ pé ọjọ́ Monday tí ń bọ̀ a fẹ́ lọ sí Bùdó Musa ká lọ rí àwọn Fúlàní tó wà ní gbèrígbèrígbè, àwọn sẹ́ríkì wọn, torí gbogbo wọn kò wá ní àná, ṣùgbọ́n sẹ́ríkì ọ̀sán wọn wà ní ìjókòó pẹ̀lú jìbìtì ká mú security lọ́wọ́ pẹ̀lú àwọn bá Onílàjì àjọ lọ pẹ̀lú wọn ká lọ rí àwọn Fúlàní yẹn ká bá wọn sọ̀rọ̀. So kí àlàáfíà kó wà. Àwọn tí wọ́n wá ṣe nǹkan tí ó dáa kí ìjọba kó wá àwọn ilé yẹn, kí ìjọba kó ṣiṣẹ́ pẹ̀lú wọn, kó rí wọn pé kó fọ́n ní òfin, kí àlàáfíà kó wà. Ti wá gbọ́ ohun tí olórí àwọn Fúlàní sọ báyìí, ẹ̀yin ọmọ Yorùbá ọ̀rọ̀ yìí dọwọ́ yín o. Sunday Igboho ó ti gbé gbogbo ìgbésẹ̀ tó yẹ kó gbé, bẹ́ẹ̀ olóyè Sunday Igboho sì ń gbé ìgbésẹ̀ lọ́wọ́lọ́wọ́. Àmọ́ ǹjẹ́ à ń sọ̀pọ̀tì olóyè Sunday Igboho? Ìgbésẹ̀ wo là ń gbé gbogbo ẹ̀yin àgbàlagbà Yorùbá? Ìgbésẹ̀ wo là ń gbé láti sọ̀pọ̀tì olóyè Sunday Igboho, láti ṣàtìlẹ́yìn fún? Ǹjẹ́ àwọn ọmọ Yorùbá, ǹjẹ́ a fi mọ̀ ṣọ̀kan? Ǹjẹ́ a fi mọ̀ ṣọ̀kan? Ǹjẹ́ a jẹ́ kí ìwà ìjẹkújẹ àti ìwà ọ̀dàlẹ̀ kó máa pín wa níyà, kó máa jẹ́ kí àwọn alárìnkiri kó máa gba ilẹ̀ bàbá wa, kó máa gba ilẹ̀ wa lọ́wọ́ wa? Ìgbésẹ̀ wo ló wá yẹ kí olóyè Sunday Igboho, Professor Akintoye àti gbogbo àwọn ọmọ Yorùbá tòótọ́ gbé lórí ọ̀rọ̀ yìí? Ẹ drop comment yín. Remember to like, share and follow us. This is Digi Naija. Thanks for watching.